ẹ̀yin ará ilé mo tún kí n pé ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ́tí láǹfààní àti mọ̀ gbọ́ wa àti mọ̀ wò wá lórí ìkànnì amóhùnmáwòrán DIGINAIJA TV. Wàyí o, ọ̀rọ̀ lórí gbajúgbajà olórin Alhaji Wasiu Ayinde lẹ́yìn tó fi léde wípé ọmọ olùjọ mímọ́ ni mí ò, bẹ́ẹ̀ mo tún kọ́ ṣọ́ọ̀ṣì gan pàápàá. ọ̀rọ̀ náà ló ṣe bẹ́ẹ̀ ló ti di àárín lórí ẹ̀rọ ayélujára. ẹ tún gbọ́ ìbéèrè tí wọ́n ní fún àwọn àlùfáà tó ṣe bẹ́ẹ̀ tó yí Alhaji Wasiu Ayinde ká. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Rafi Ọlọ́run àánú Ọlọ́run orí àjẹjẹ tán Ọlọ́run ọba kí ó máa bá wa gbé. Láì ní gbàrà wa ní àsìkò rárá, màá fẹ́ kí ẹ dẹ́tí sí fídíò tí mo fẹ́ play kí Ọlọ́run ọba kí ó ṣe amọ̀nà wa. Bismillah. Attend us, of course. I attend Celestial Church. I'm a bona fide member of Celestial Church, a proud one. To call church, Papa. I'm only your money. Mo wá ẹ̀sìn, mo wá Ọlọ́run gan. Sí ọ̀nà kìíní ọ̀nà kejì. Kò síbi tí mo wọ́ Ọlọ́run sí. Now, ọ̀rọ̀ yìí lọ ó ń jà ròyìnròyìn lórí social media lásìkò tí a wà ń bẹ̀ yìí. Interview tí olórí ọmọọba Akilẹ̀ Ìjẹ̀bú King Wasiu Ayinde Marshal tí wọ́n grant nìyẹn. Abẹ́lọ́wọ̀n ọba àpàdà sí burúkú náà má jẹ́ ó kàn wọ́n kó má fi kàn ẹnì kankan wa náà. La hawla wala quwwata illa billah. Mo fẹ́ sáré analyze nǹkan kan. Ṣùgbọ́n ìwọ tó fẹ́ gbọ́ ọ̀rọ̀ yìí, farabalẹ̀ kó gbọ́ ọ̀rọ̀ mi o. Farabalẹ̀ kó gbọ́ ọ̀rọ̀ mi dáadáa. Kó gbọ́ láti bẹ̀rẹ̀ títí dópin. Má jump, má skip. Má dẹ̀ tí judge. Lórí nǹkan tí mo fẹ́ sọ kó tó di wípé o gbọ́ tán. Ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ. Àkọ́kọ́ ni pé inú mi dùn púpọ̀ wípé K1 lè bọ́ síta láti sọ fún gbogbo ayé wípé ọmọ oníjọ mímọ́ ni àwọn. Inú mi dùn púpọ̀ láti gbọ́ bẹ́ẹ̀. Ìdí tí inú mi fi dùn rèé o, òun ni wípé wọn ò hùwà mùnáfìkì. Wọn ò hu ìwà mùnáfìkì. Wọ́n ní oníjọ mímọ́ ni àwọn. Ẹlẹ́ẹ̀kejì, wọ́n ní bona fide member. Tí èèyàn bá pèrè ní bona fide member, ṣe mọ̀ pé kò ń ṣàná ló ti ń practice ẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta, wọ́n ní àwọn tó kọ́ chọ́ọ̀chì pàápàá. Allahu akbar. Allahu akbar. Ẹ gbọ́ nǹkan mẹ́ta tí wọ́n sọ. Oníjọ mímọ́ làwọn. Bona fide member làwọn. Àwọn proud of it pàápàá. Proud of it. Wọ́n wá ní àwọn kọ́ church. Wọ́n wá emphasize ẹ̀ pẹ̀lú wípé àwọn wá ẹ̀sìn, àwọn wá Ọlọ́run sí both side. Wọ́n ò wá sọ wípé ibi táwọn ti rí nìyẹn, ṣùgbọ́n wọn ò ní ìdá àti sọ nǹkan tí wọ́n ti already confirm. Wọn ò ní ìdá àti repeat ẹ̀ mọ́. Ẹ jẹ́ kí n wá pè wá. Ẹ dákun torí t'Ọlọ́run. Ìbéèrè mi òun ni wípé àwọn àfáà tí wọ́n yí K1 tí wọ́n yí wọn ká, àṣé wọn kọ́ wọn lẹ́sìn. Subhanallah. Nítorí pé wọ́n ní àwọn wá ẹ̀sìn, àwọn àfáà kan sì yí wọn ká. Ṣé bí àwọn kan ni wọ́n fún ní ilé wọn tí wọ́n ní ó wà lókọ́ta? Bẹ́ẹ̀ kọ́ àbí bẹ́ẹ̀ ni? Èmi ò mọ̀. Ṣé bí àwọn kan ni wọ́n ń ṣe àsàlátù tí wọ́n táwọn fúnra ara wọn dálẹ̀? Wọ́n wá ní àwọn wá ẹ̀sìn, àwọn wá Ọlọ́run sí both side. Àwọn dẹ̀ proud láti máa jẹ́ CCC. Àṣẹ ẹ̀kọ́ wọn lẹ́sìn. Tẹ bá dẹ̀ wá bọ́ta, ìpìlẹ̀ máa ṣẹ. Ìpìlẹ̀ máa ṣẹ. Àṣẹ ẹ̀kọ́ wọn lẹ́sìn. Eléyìí pọ̀ lára ẹ̀yin àfáà. Tẹ́ ẹ bá ti déwájú olówó tó yẹ kẹ́ ẹ ṣe wáàsí gidi. Ẹ̀yin láyé wa, ẹ̀yin lọ́run wa, ẹ̀yin pinni kan wa. Láì sẹ́yìn a ò lè jẹ, láì sẹ́yìn a ò lè mu, láì sẹ́yìn a ò lè sùn, ẹ ò lè jí. Subhanallah. Èèyàn kan ló tún wọ́ta yìí tó sọ wípé bona fide member, kí èèyàn tó pèrè ní bona fide member ṣe é ṣèbí pé àná ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Èèyàn fà Ọlọ́run ọba ń rí yín. Ọlọ́run ọba ó sì béèrè lọ́wọ́ yín. Torí pé òfin Ọlọ́run ọba ni
ọlọ́run bá ní wala nasalanna alladhina ursila ilayhim wala nasalanna al-mursalin. ẹ̀yin tá a rán yín sí àbí wọn, ẹ̀yin tá a rán sí wọn náà àbí ẹ̀yin náà. bàbá wa K1 the ultimate, olórí ọmọ ọba Ìjẹ̀bú land, ọmọ àfìdípọ̀tẹ́mọ́lẹ̀. bàbá wa, ẹ jẹ́ kí n wá sọ nǹkan kan fún yín o. ẹ wá ẹ̀sìn sá, ẹ dẹ̀ wá ọlọ́run ọba sá. ẹni kì í ṣáà wò ó. ìdí tí mo ní fi wá ẹ̀sìn ni wípé tẹ́ ẹ bá wá ẹ̀sìn, intenso yẹn ní sọ, ṣé ẹ mọ̀ dí ni sá? òun ni wípé inten wá, òun ni pé ibi tó máa accept yín pẹ̀lú bẹ́ẹ̀ ṣe wà, kì í ṣe ibi tó máa sọ fún yín wípé inten ṣe yìí kò tọ́, eléyìí ò tọ́, eléyìí tẹ́ ẹ bá ti ṣe eléyìí ti di báyìí. inten wá nìyẹn sá, ẹ má bínú sá, inten wá nìyẹn sá. tó bá ṣe pé ẹ̀sìn gidi lẹ̀ ń wá ní, ẹ mọ bí tẹ́ ẹ máa rìn sí sá, ẹ mọ bí tẹ́ ẹ máa wá sí sá. nítorí pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń sọ, street lẹ dàgbà sí, ẹ mọ̀ ń pa àwọn nǹkan kankan kódà ju lèmọ́mù tó wà nù mọ́ṣáláṣí lọ. ẹ mọ bí tẹ́ ẹ lè yà sí, ṣùgbọ́n acceptance, nítorí pé ibi tẹ́ ẹ sọ pé ẹ jẹ́ bona fide member yẹn, nǹkan tẹ́ ẹ ń ṣe náà làwọn náà ń ṣe. so acceptance yẹn lẹ wá lọ. ẹ wá Ọlọ́run. tó bá ṣe pé ẹ wá Ọlọ́run ọba ni, ẹ ti wá rò ó pé kò sí ìyá kò sí bàbá mọ́, kò sẹ́ni tẹ́ ẹ fẹ́ sìn. àsìkò tí ìyá mi ti kú, tí mo ti sìn ìyá mi yìí, mo lè bọ́ ta kí n declare ẹ̀gbọ́n tọ́lọ́wọ́n bá sọ ni. bàbá wa K1, Ọlọ́run bá ní yá ayyuhal insan, Ọlọ́run bá ní mo pè yín ènìyàn, ma garraka bi rabbikal karim. kí ni tó ń kó yín láyà sí Ọlọ́run? kí ni tó ń kó yín láyà sí Ọlọ́run? bàbá K1, Ọlọ́run ọba máa gbé yín ga, ṣùgbọ́n kò sí bí ọmọ èèyàn ṣe ga tó láyé yìí o. èèyàn ò lè ga tó òkè tí Ọlọ́run ọba gbé sórí ilẹ̀ ká tó wá sọ pé sánmọ̀ Ọlọ́run ọba. kábíyèsí Ọlọ́run, kábíyèsí Ọlọ́run. Ọlọ́run ọba ní ma garraka bi rabbikal karim alladhi khalaqaka fasawwaka fa'adalak. ọba tó dá yín bó ṣe dá yín, ṣé ilẹ̀ dára yín ni? ó ṣe yín ní pípé bó ṣe ṣe yín. orin táyì ń kọ yìí, àwọn nǹkan kọ́ depression mú wọn tán kú sí díẹ̀ ni, nítorí pé ayé ò gbọ́ wọn. kí n Wasiu Ayinde sá, olórí ọmọ bá sá. ọ̀rọ̀ màlẹ̀ yín máa ń sọ, kì í máa ń ṣe pé nǹkan rin. ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ yẹn àwọn èèyàn máa ń gbà á. ọ̀rọ̀ lẹ̀ ń sọ. àwọn tó mú orin kọ gidi, tó máa hun orin, tó máa kọ orin, ayé ò máa gbọ́ títí wọn. ẹ wá sọ pé Ọlọ́run ọba náà ẹ wá ẹ rí nínú Islam. ó dùn wá, ó dùn wá, nítorí wípé àwọn tẹ́ ẹ bá rìn ni. àwa fẹ́ sọ fún yín o, oòrùn tí ń bẹ lókè ó taṣọ ọgbẹ. Ọlọ́run ò ní ṣì yín lọ́nà, kò ní ṣì èmi náà lọ́nà. subhana rabbika rabbil izzati amma yasifun, wassalamu ala al-mursalin, alhamdulillahi rabbil alamin. tọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ náà lẹ ṣe bẹ́ẹ̀ lẹ ti gbọ́ ìhà tó bá kọ sí yín. ẹ má gbàgbé láti fi sọ sí abala àríwísí, ìyẹn comment section. ẹ bá aláìkẹsì bá ṣe ẹ̀kẹ́ fi sọ̀rọ̀ sáwọn olólùfẹ́ yín jákèjádò Nàìjíríà. ìkànnì DIGINAIJA TV àwa ni tìyín ní tòótọ́. tọ́lọ́wọ́n ọba mi tó bá ṣe bẹ́ẹ̀ tó fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn, a ó tún mọ̀ bá yín pàdé lọ́jọ́ míì nígbà míì lórí ìkànnì kan náà. ẹ ṣé fúrò àti gbogbo tí ẹ̀ ń gbọ́ wa, ẹ ṣé ó dàbọ̀.